Ẹ káàbọ̀ sí orí ètò wa lónìí. A sì dúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa. Ṣé ẹ ti rí fídíò tí a fẹ́ fi wọ̀nyí? Ẹ bá wa wò ó pẹ̀lú àkíyèsí bí a ṣe ń ṣàgbéyẹ̀wò ìtàn pàtàkì kan tí a sì ń ṣí àwọn kókó kan síta tí ọ̀pọ̀ ènìyàn lè má tíì mọ̀. Kí a tó bẹ̀rẹ̀, ẹ jọ̀wọ́ ẹ fi ìfẹ́ yín hàn sí ìkànnì wa nípa fífẹ́ràn fídíò yìí, kí ẹ sì ṣe alábàápín èyí tí òyìnbó ń pè ní subscribe. Kí ẹ tún tan ìkìlọ̀ notification sílẹ̀ kí ẹ má bàa pàdánù àwọn ìtẹ̀jáde wa tó ń bọ̀. Ní báyìí, ẹ jẹ́ kí a wo fídíò náà pọ̀ kí a sì rí ohun tó ṣẹlẹ̀. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ gbogbo ibi tí ẹ ti ti láǹfààní àti máa wò wá lọ́jọ́ ti tòní. Àkójọpọ̀ ìròyìn náà ni ó tún dé sí ojúwòran yín láti iléeṣẹ́ Kásùn Kàjí tẹlifíṣàn. Níbi tá a ti máa ń mú àwọn ìròyìn ọ̀hún wá ní ọlọ́kan-ò-jọ̀kan lórí kí ló ń ṣẹlẹ̀ jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà àti káàkiri àgbáláyé, tá a máa ṣàkójọpọ̀ gbogbo ìròyìn ọ̀hún tá a sì máa kó gbogbo ẹ̀ wá sí etí ìgbọ́ yín. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ká tún jọ máa ká lọ lọ́jọ́ ti tòní. Bó wá ni mò ń gbé yín rè lọ́jọ́ tòní, kí lohun tí mo tún rí mú wá o, kí lohun tí mo ṣàjọ láwọn ojú òpó iléeṣẹ́ ìròyìn gbogbo. Ẹ jẹ́ nǹkan máa mú ní látòrí ọ̀dọ̀ Sahara Reporters, kí lohun tí mo kà mọ́ bẹ́ẹ̀. Mínísítà fólúlù lẹ́wà Ọ̀gbẹ́ni Nyesom Wike náà ló kéde wípé eré ọmọdé lásán báyìí náà ni àwọn olùdíje yòókù tó ń bá ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu dupò ìyẹn tí wọ́n jọ ń dupò ààrẹ lásìkò ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027. Ó ní wọ́n kàn ń tọra wọn jẹ ni pé a ti pé o bàbá mọ ohun tó dára fún wọn pé lọ́wọ́lọ́wọ́ nǹkan àyè gbà wọn o láti máa sunkúnlẹ̀ nítorí pé òun kan ló dà wọn lójú wípé kódà wọn lè jáwé olúborí. Wike pé ìpè ọ̀hún o lọ́jọ́ Tuesday ìṣẹ́gun lásìkò àpérò kan pẹ̀lú àwọn akọ̀ròyìn nílùú Àbújá, níbi tó ti tẹnu mọ́ wípé ní ti ètò ìdìbò ààrẹ ọ̀hún tí ó wáyé lọ́dún 2027 ó ní káwọn ẹgbẹ́ alátakò àtàwọn olùdíje wọn gbogbo pé wọ́n kàn ṣeré ọmọdé ni ò pé ibà dára bí wọ́n bá tètè gbà láti àsìkò yìí lọ wípé ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu ńkọ́ ńlọ ní ipò òun o tí yóò sì já mọ́ lọ́wọ́. Ó fi kún ààrẹ wípé èyíkéyìí inú àwọn tó ń bá ààrẹ wa Bọ́lá Ahmed dupò ọ̀hún ó ní kódà wọn lóhun àmúyẹ wọn lóhun tí wọ́n fi ṣàtúntò àti àtúnṣe orílẹ̀-èdè wa Nàìjíríà, pé orílẹ̀-èdè wa Nàìjíríà sì rèé adarí rere tó mọ tí ó ṣe ń gbòòbá dórí ipò náà ni ó nílò. Ó wá ń jẹ́ kó di mímọ̀ wípé bẹ̀rẹ̀ láti àkókò yìí lọ pé ká lọ mọ bomi jẹ́ lójú pé ẹ̀rẹ̀ o, ká lọ mọ sunkúnlẹ̀ nítorí pé kíni ipò ààrẹ tọdún 2027 pé ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu kọ náà ni ó ní ipò wọn tó sì jẹ́ pé òun náà ni yóò já mọ́ lọ pé àwọn tó ń bá dupò pé kú mọ̀ wípé Bọ́lá Ahmed Tinubu kan ló ti lò yín lánàá mọ́lẹ̀ láwọn ètò ìdìbò tó lọ pé ó yẹ kí yìí ti mọ̀ ránṣẹ́ sí yín pé Bọ́lá Ahmed Tinubu ọkọ ló ní ipò wọn ò tẹ́nikẹ́ni nínú wọn kọ́ kò sì lè rí ìgbà mọ́ lọ́wọ́. Àwọn Nyesom Wike ló sọ bẹ́ẹ̀. Mo bá pọ̀ bẹ́ẹ̀ mo tún tẹkọ̀ létí ó di ojú òpó Punch, kí lohun tí mo tún ká mọ́ bẹ́ẹ̀ lẹ́yìn tún pé ààrẹ wa Tinubu fa àpẹẹrẹ lélẹ̀ o ní bó ti kọ̀ láti farahàn níbi ètò ìbuwọ́lù àdéhùn àlàáfíà eléyìí tó wáyé ní ìlú Àbújá fẹ́tò ìdìbò ọdún 2027 tó ń bọ̀. Ta ló tún sọ bẹ́ẹ̀? Olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú SDP yẹn Ọ̀gbẹ́ni Adéwọlé Adébáyọ̀ mà ló tún fẹ̀sùn kan ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu fún bí ó ti kọ̀ láti farahàn ìyẹn níbi ètò ìbuwọ́lù àdéhùn àlàáfíà eléyìí tí wọ́n gbé kalẹ̀ fún gbogbo àwọn tí yóò máa kópa nínú ètò ìdìbò ọdún 2027, tó sì jẹ́ kó di mímọ̀ wípé bí ẹni wípé ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu kọ̀ kó ká àwọn tó gbé àṣẹ ọ̀hún kalẹ̀ sí ni. Ó sọ̀rọ̀ ọ̀hún lásìkò ìfọ̀rọ̀wérọ̀ kan lè tó wáyé pẹ̀lú iléeṣẹ́ ìròyìn Channels TV, níbi tó ti pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń kọ̀ láti rí wípé wọ́n ṣàlàyé kúnnákúnná ìdí rẹ̀ tí wọ́n fi rò wípé bóyá àwọn ga ju òfin lọ, ìdí rẹ̀ tí wọ́n fi rò wípé kò yẹ káwọn wà níbi tí ètò ìbuwọ́lù àdéhùn àlàáfíà náà kan ó ti wáyé, tó sì jẹ́ kó di mímọ̀ pé bí ẹni ránṣẹ́ sáwọn èèyàn, sáwọn òṣìṣẹ́ ìjọba, àwọn àjọ elétò ààbò, àwọn gbogbo àwọn tí ó kópa lásìkò ètò ìdìbò náà bí ẹni ránṣẹ́ sí wọn lẹ̀ pé
kò sálàáfíà kankan tí ó jọba lásìkò ètò ìdìbò ààrẹ tí ń bọ̀ yìí pé tipátipá ti kókó báyìí náà ni kí ẹ mọ̀ retí nítorí pé ò ní gbà wọ́rọ́wọ́ ó wá jẹ́ kó di mímọ̀ pé bí ìdí kan bá ti ń bẹ́ ń fẹ́ níṣe ni kí ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu kọ ṣe ni kí wọ́n gbóhùn sí máikrófóònù gbẹnu sí máìkì bàbá wa ṣàlàyé ìdí rẹ̀ tẹ́ fi rò pé kò yẹ kẹ́yìn náà kọ kẹ́ kópa kẹ́ farahàn níbi ètò ìbuwọ́lù àdéhùn àlàáfíà náà tẹ́ ò bá gbàgbé bàbá wa ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu ló jẹ́ wípé akọ̀wé ìjọba àpapọ̀ náà ni ó ṣojú rẹ̀ lásìkò ètò ìdìbò lásìkò ètò ìbuwọ́lù ìwé àdéhùn àlàáfíà wọn tó sì jẹ́ pé bàbá fúnra wọn kọ wọn ò farahàn. Eléyìí ló mú kí ọ̀gbẹ́ni Adéwọlé Adébáyọ̀ kọ máa pe ohun tí ò tọ́ tí ò sì bófin mu pé kò sẹ́ni tó ga ju òfin lọ níṣẹ́ ló yẹ kí ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu kọ kí wọ́n kópa fún ara wọn kì í sì ṣe wípé wọ́n máa rán ẹnìkan wá tàbí nǹkan kan. Ó wá jẹ́ kó di mímọ̀ wípé láti ní nǹkan bíi ọdún mẹ́rin sẹ́yìn pé kódà ààrẹ wa náà yẹn Muhammadu Buhari pé lásìkò ètò ìdìbò ọdún mẹ́rin sẹ́yìn kan pé kódà bàbá kan tọwọ́ bọ̀ pé ó fọwọ́ sí ìwé àdéhùn àlàáfíà mú bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe pé bàbá ń dupò àbọ̀ ń sáré fún ipò kankan pé síbẹ̀ ó tọwọ́ bọ̀ ilé tó fi hàn wípé èèyàn dupò ó pọn dandan ó sì ṣe pàtàkì fún gbogbo ènìyàn kan láti kọwọ́ bọ̀ ìwé àdéhùn àlàáfíà náà ní báyìí o bàbá wa pe ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu wípé kí wọ́n rí agbẹnu sí máìkì ni o kí wọ́n jẹ́ kí gbogbo èèyàn mọ̀ ìdí rẹ̀ tí wọ́n fi rò wípé kò yẹ káwọn farahàn nítorí pé kí ni àwọn ò fẹ́ máa dàrú àwọn ò sì fẹ́ rúgúdù lásìkò ètò ìdìbò eléyìí tó ń bọ̀ lọ́dún 2027. ẹ wo ètò ìbuwọ́lù àdéhùn àlàáfíà ń ló wáyé lọ́jọ́ ìṣẹ́gun Tuesday lẹ́yìn tí wọ́n ti kó gbogbo àwọn olùdíje àwọn ẹgbẹ́ òṣèlú kankan wọ́n ti kó gbogbo wọn jọ tí gbogbo wọn sì farahàn nílùú Àbújá láti buwọ́lù àdéhùn àlàáfíà fún ti ètò ìdìbò eléyìí tó ń bọ̀ lọ́dún 2027 tó sì jẹ́ wípé akọ̀wé ìjọba àpapọ̀ ló ṣojú ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu níbẹ̀. ẹ wo ẹ̀yin tèmi mo bá tún pọ̀ ǹdá o kí ló tí mo tún gbá mú lójú òpó ìròyìn mìíràn o ẹ wo ààrẹ wa ló sọ̀rọ̀ wọn ní ètò ìdìbò pàápàá jùlọ ilẹ̀ tí ń bọ̀ lọ́dún 2027 wọ́n ní kì í ṣe tipátipá bẹ́ẹ̀ ni kì í ṣe tùkúùkù èèyàn kan ló wọlé èèyàn kan wọlé èèyàn fagídí bọ́ọ̀bẹ̀ èèyàn fagídí bọ́ọ̀bẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu rárá o ètò ìdìbò yẹ kí ó rí bẹ́ẹ̀ wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ń gba àwọn olóṣèlú akẹgbẹ́ rẹ̀ ló ń gba àwọn lámọ̀ràn pé ṣé ààrẹ ètò ìdìbò ilẹ̀ tó ń bọ̀ lọ́nà yìí o kì í ṣe ní tipátipá bẹ́ẹ̀ ni kì í ṣe kúùkù o tó sì gbà wọ́n lámọ̀ràn wípé níṣe ni kí wọ́n rí wípé àwọn ò fààyè gba gbogbo ìwà ìjà ẹlẹ́yàmẹ̀yà lẹ́sìnmẹ̀sì olóṣèlú kan ni mí ẹgbẹ́ òṣèlú kan ni mo faramọ́ kankan ni mo faramọ́ pé kí wọ́n má fààyè gba wàhálà tàbí rúgúdù láti bẹ́ sílẹ̀ pé ṣé rí ètò ìdìbò dáadáa lè yí pé kì í ṣe tipátipá bẹ́ẹ̀ ni kì í ṣe kúùkù ààrẹ ẹni tí akọ̀wé ìjọba ṣojú rẹ̀ níbi ètò ìbuwọ́lù àdéhùn àlàáfíà tó wáyé nílùú Àbújá yẹn Sẹ́nitọ̀ George sọ wípé bíbuwọ́lù ìwé àdéhùn àlàáfíà náà túmọ̀ sí wípé gbogbo àwọn pátápátá àwọn ṣèlérí fáwọn ọmọ ilẹ̀ ní Nàìjíríà pé àwọn yóò fi tiwọn ṣe ni tí ò sì ní sí màdàrú tí ò ní sí màgòmágó tí ò ní sí rúgúdù lápá ibì kankan ó wá rọ gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan àtàwọn olùdíje lábẹ́ wọn wípé lẹ́gbẹ̀rẹ̀ wípé apá gbogbo òfin mọ́ ó pé ohun tó bá yẹ ká pamọ́ ẹ jẹ́ ká pamọ́ torí pé kéde àjọ INEC nǹkan wọ́n kájú ẹ̀ wọ́n tó dìbò ń ṣe àti wípé ṣe ẹ̀kú mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ ìgbàlódé báyìí náà ni àjọ INEC nǹkan ni wọ́n ti fi kún iṣẹ́ wọn tó sì jẹ́ pé ilé yóò túbọ̀ mú kí òtítọ́ ńkọ kó farahàn nínú ètò ìdìbò náà tí ò sì ní sí màdàrú tàbí à ń lọ́wọ́ agbára àbí à ń lòpò kankan tí ò ní sí ń bẹ̀ ò ní ó wá ń gba gbogbo wọn lámọ̀ràn láti rí wípé ètò ìdìbò yìí ò kì í ṣe ní tipátipá ò kì í ṣe ní tùkúùkù ò ìṣẹ̀lẹ̀ táwọn lọ́wọ́ agbára léra wa lórí o ìṣẹ̀lẹ̀ ìdáàmú pariwo mọ́ra wa o ìdìbò ìpolongo ìbò ló ti ń bọ̀ yìí o ìṣẹ̀lẹ̀ tó ní kálukú wa máa tahùn síra wọn àbí táwọn máa fa wàhálà àbí táwọn máa mú kí ìjà àbí nǹkan kan kó bẹ́ sílẹ̀ pé dẹ́ẹ̀dẹ́ gbogbo ènìyàn yẹn gbogbo àwọn olùdíje yòókù ti ń bá ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu dupò pé sàbí pé ṣe gbogbo ẹ̀ ní dẹ́ẹ̀dẹ́ nítorí pé kì í ṣe ní tipátipá bẹ́ẹ̀ ni kì í ṣe ní tìkúùkù ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu ló tún gba àwọn akẹgbẹ́ rẹ̀ yòókù ló ń gbà wọ́n lámọ̀ràn bẹ́ẹ̀ ẹ wọ ẹ̀yin
tèmi mo pọ̀ ń bẹ̀ mo bá tún gbójú òpó Vanguard lọ́kìlù tí mo tún ká mọ́ bẹ̀ o fún bí ẹgbẹ́ òṣèlú APC ní tiwọn o ẹni bí wọ́n ti ṣe ń ronú lórí bí gómìnà Adémọ́lá Adélékè ti jáwé olúborí Ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ rí ńkọ́ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ADC ńkọ́ ló ti wá kí gómìnà Adémọ́lá Adélékè kú oríire ní ti bó ti gbógbá òrókè yẹn nínú ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe kú mọ̀ pé ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n sì ń pa àwọn nígbà àwọn ọ̀gbà èsì ìdìbò wọn àwọn ọ̀gbà wọlé rárá àwọn ṣàtúnyẹ̀wò fínífíní níbi tó yẹ ni o àwọn gbẹ́jà wọn lọ ọ̀dọ̀ àwọn amòfin àwọn rí pé àwọn tún èsì ìdìbò kankan orí ìyàn làwọn ẹgbẹ́ òṣèlú APC ń bẹ̀ náà ló wá mú kí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ Ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ńkọ́ ní tirẹ̀ ńkọ́ máa kí gómìnà Adémọ́lá Adélékè kú oríire ní bó ti padà sórí ipò gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́ẹ̀kan sí ó wá rọ̀ gómìnà Adélékè láti rí i pé ó lo àṣẹ tuntun ọ̀hún eléyìí tí àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun kọ tí wọ́n gbélé lọ́wọ́ láti mú ìṣọ̀kan ìdàgbàsókè àti ìṣàkóso tó ń gbé orílẹ̀-èdè wa àti ìpínlẹ̀ Ọ̀ṣun kọ lárugẹ. Ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ní wọ́n wá ké sí gómìnà Adémọ́lá Adélékè wípé sọ́ọ̀rí o lásìkò yìí nǹkan ojúṣe rẹ̀ nǹkan ló ti pọ̀ sí i tó sì gbọ́dọ̀ rí wípé ó já àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun kulẹ̀ ní sáà kejì yìí bẹ́ẹ̀ ló gbóríyìn fún ọ̀gbẹ́ni Najeem Salim eléyìí tó jẹ́ olùdíje fún ipò gómìnà wọn lábẹ́ ẹgbẹ́ òṣèlú ADC ní fún bí ó ti gba èsì ìdìbò náà tí ó sì jẹ́ kó mú wàhálà tàbí ìkùnsínú àbí ìjà kankan dání bẹ́ẹ̀ ó wá fi àkókò náà kọrọ àwọn ọmọ ẹgbẹ́ àti àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú yòókù gbogbo fún bí wọ́n ti ṣọ̀kan tí wọ́n sì gba èsì ìdìbò náà ní wọ́ọ́rọ́wọ́ láì mú wàhálà àti ìjà dání. Ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ló wá lo àǹfààní náà láti jẹ́ kí gómìnà Adémọ́lá Adélékè nǹkan wípé kí ó mọṣẹ́ rẹ̀ níṣẹ́ ò ní sáà kejì yìí ò àti wípé fún ẹgbẹ́ òṣèlú ADC wípé wọ́n pàdánù ìbò kò túmọ̀ sí wípé ó yẹ kó jẹ́ ìparí ìfarajìn wọn sí ìpínlẹ̀ Ọ̀ṣun pé àkókò gan rèé tààjọ gbárùkù ti orílẹ̀-èdè wa àti ìpínlẹ̀ Ọ̀ṣun láti gbé lárugẹ sí i. ẹ̀yin tèmi ẹ wò ó kò jù báyìí lọ tí mo ṣàwá tí mo tún kó wá ní ọjọ́ tòní ẹ ṣàṣeun gbogbo ẹ ṣeun gbogbo ìgbà wa ẹ tẹ́ ń bá wa gbọ́ tẹ́ ń bá wa wò ó ètí tẹ́ fi ń wò wá ètí tẹ́ fi ń gbọ́ wa ò ní di lágbára Ọlọ́run ọba ojú tẹ́ sì fi ń wò wá náà ní fọ́ lágbára Ọlọ́run ọba ẹ mọ fọ́lọ̀ ẹ mọ láìkì ẹ mọ ṣí ẹ mọ kọ́mẹ́ǹtì kájà mọ ṣàgbéyàwó gbogbo tí a kó wá sí etí ìgbọ̀yé ní ọjọ́ tuntun ìtàn títí dìgbà mìíràn nígbà tí màá ti yóò sì jọ máa láǹfààní àtijọ́ máa fojú kan ní ara wa orúkọ tí tèmi ò yí padà náà lọmọ yín Ọmọlọ́lá Aya Babalọ́lá náà ni orúkọ mi ń jẹ́ síbẹ̀ títí dìgbà mìíràn ó dìgbà.